sí ojúléṣẹ́ DFTV Yorùbá Benin. Mo kí ẹ̀yin èèyàn mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo kí onílé, mo kí àlejò wá ní, mo kí oyún inú, mo sì kí àṣẹ ìbí. Ẹ̀yin èèyàn mi, a tún ti dé fún yín bí a ṣe máa ń dé. Orúkọ tèmi náà ni Mojísọ́lá Karimat gẹ́gẹ́ bí tẹ́ ti ṣe mọ̀. A ní mo kí gbogbo wa wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Àwa la ó mọ wá, ẹ̀yin la ó mọ bá, ẹni bá ní amọ́bọ̀ òun ni àwa ò ní dé bá. A ní ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Àkàlà Àkànbí lórí àṣà àti ìṣe. Àṣà àti ìṣe Yorùbá, báwo ni àwọn ṣe rí sí? Àbí kí ni èròǹgbà ọkàn wọn lórí àṣà àti ìṣe Yorùbá? Nítorí tí gbogbo wa tí a bá fi ojú inú wò, a ó rí wípé lóde ìsín àṣà àti ìṣe Yorùbá àwọn ọmọ ìsín àwùgbé lárugẹ mọ́. Kí lohun tí a lè ṣe tí a lè fi gbé lárugẹ? Àbí kí lohun tó tọ́ sí tí àṣà àti ìṣe Yorùbá tó lè fi wà bí tí ó ṣe wà tẹ́lẹ̀? Ẹ̀yin èèyàn mi, mò ń bọ̀ wá náà, mi ò tí ì dé.